bírù mi yóò bá jáde láti sọ̀rọ̀ mo ṣe àbòsí bíbí látara àwọn tó bí mi mo sì ṣe àbòsí ìmọ̀ látara ẹni tí mo ní mo jẹ àlùbáríkà rẹ̀ tí èsì gbọ́dọ̀ mọ wo báyìí káwọn kan mọ polówó àlùkìyámà sọmọ tó bí lójú ayé rẹ̀. alfa tí ó sọ̀rọ̀ èyí tó bí ọ̀rọ̀ suhbat abi bakr radiyallahu ta'ala anhu pẹ̀lú anabi muhammad khairul bariya fil hijra òun ni gbogbo wa tá a jọ sọ kò sì sẹ́ni tí ò lágbára àti dá sí ọ̀rọ̀ mímọ́. alfa wa mọ̀lẹ́yìn mudirul markaz àwọn ni wọ́n ti la everybody lójú pé ẹjọ́ kojú yín jìn nínú tíra wọn kálukú náà sì ń ra tíra yín ká yín jẹ́ kojú rẹ̀ jìn yín jẹ́ kojú rẹ̀ tún máa re-establish tó ké tẹ́lẹ̀ èwo ló jẹ́rẹ̀ èwo ló jó tọ́ ìmọ̀ yìí ọlọ́run ló ní ó sì yọ̀ǹda rẹ̀ fún ànẹ́bì gbogbo wa táǹkì lẹ́yìn ànẹ́bì mùsùlùmí yẹn kò sẹ́ni tí gbà wá yìí wọn kálukú ọmọ ẹ̀ka yóò sì máa kan tó bá yé yóò sì máa wo tó bá yé yóò sì máa ṣàlàyé tó bá yé ọ̀rọ̀ ṣẹlẹ̀ al-imam malik ibn anas wa imam muhammad bin idris ash-shafi'i rahimahullahu ta'ala rahmatullahi alayhima ọmọ kí wàá ta fa ni wọ́n sì níbi wọ́n ti jọ yà ní ọ̀rọ̀ fíkì wà lọ́rọ̀ àgbáyé lọ́rọ̀ ìmọ̀ àgbọ́yé nínú ṣẹ̀ríà kò sẹ́ni tí ó sọ̀rọ̀ ọmọ ìyá wa al-ustad al-doctor imam al-sheikh muhammad al-kamil abdulkarim al-adabi àwọn náà wá sọ tí wọ́n ṣàlàyé bi hujjatin muqna'ah láwọn ẹ̀rí tí máa ń dáni lákẹ́ téèyàn bá jẹ́ olùbẹ̀rù ọlọ́run téèyàn bá sì jẹ́ tó fẹ́ láti bọ̀ tán èmi tí mo sọ̀rọ̀ gan tí mo sọ pariwo tó bá wọn inti mi gan tí mo sọ nípa tí mo sọ lọ hadith inti mo sọ lérò náà kò tó ń tafa náà sọ kò sí ẹni kódà mo mọ̀ pé ustaz abdulhakeem al-kutubi gbáfà kámẹ́lì tó sọ jẹ́ mọ̀ pé irú ọ̀rọ̀ tó láfa yìí ti ń sọ yìí torí pé wọ́n mú àwọn ẹ̀rí wọn wá nínú àwọn kútùbù àwọn ṣíà àáfà sì dájọ́ ọ̀rọ̀ rẹ̀ kọ́ Talha àáfà Talha ash-Shi'i àáfà dájọ́ ọ̀rọ̀ kọ́ gbogbo wa náà láwo prógrámù náà la min khata'in wa la min amadin ìmáàmà ni o ìṣe mistake ni o àáfà yóò dákọ̀ kọ̀mọ̀dé ìrọ̀lẹ́ markaz kò sì dákọ̀ mọ́ kọ̀ mọ́lá Sheikh Adam kò dákọ̀ ẹni ká àáfà Talha àáfà yìí ń dákọ̀ àfi bá ṣe gbọ́ ti Ibrahim Ọláwùmí Orílé tí ó jáde tí ó sọ̀rọ̀ ọ̀rọ̀ mẹ́rin náà wà lọ́rọ̀ tó sọ èyí tó ti sọ tẹ́lẹ̀ tá à ń wò pa bàbá ni a máa sọ̀rọ̀ ká máa sọ̀rọ̀ tó fi hàn pé bàbá ńlá mugafali burúkú ni ọ́ tọ́pọ̀ ti sọ́rí tó ń sọ̀rọ̀ burúkú sí Khalifatul Adabiyya al-Haliya tí bàbá alájà gbà tó ní nínú àwẹ̀ tí bàbá náà pé gbogbo ọmọ kéwù ẹnì kẹ́yìn fẹ́díkẹ́nì kẹ́kẹ́ sọ̀rọ̀ lójú ayé alájà gbà wọ́n sọ́jú bẹ́ẹ̀ lọ bàbá Ọlọ́run sì kún bàbá lórí àwọn ọ̀tá wọn ò ní ọ̀rọ̀ tó sọ ẹ̀dá kan bá ń ṣe ẹ̀kí ni wọ́n fẹ́ kó kàn lá kó lè mọ̀ pé à ń gbọ́ gbogbo tó ń mọ̀ wí olórọ̀ tó sọ tó ń ṣe istizhawu al-Khalifa lil-Adabiyyin tó ń mú bàbá yẹn ṣeré lọ́rọ̀ tí ó gba ẹnu bàbá rẹ̀ tìrù wọn tàbá dalẹ̀ lọ́jọ́ eré sí bàbá àdójú Khalifa lọ àbí wọ́n tó wọn lọ́jọ́ eré àbí inú tí wọ́n jọ ṣe nú ayé tó yẹ báyìí tó ń mú Khalifa ṣe yẹ̀yẹ́ lérí pé bàbá yẹn pé kullu Adabiyyin pé kẹ́ni kankan ò gbọ́dọ̀ sọ̀rọ̀ ní kankan mọ́ bàbá náà tó sọ̀rọ̀ ọjọ́ kejì àtàwa àtàmẹ́ríkà sọmọ ìyá kan náà ni wa ìwọ Saheed àbí bàbá àdàpọ̀ àwọn sẹ́kùn ní Saheed wọ́n lọ jẹ́ Ibrahim ìwọ yìí lọ jáde lọ sọ̀rọ̀ tó fi ọ̀rọ̀ burúkú tó fi ránṣẹ́ sí Khalifatul Adabiyya nígbà náà ìwọ yìí kan iná ló tún bú Sheikh al-marhum Abdul Ghani al-Abtawi al-Adabi tí wọ́n rà pẹ́lẹ́ lọ́dọ̀ rẹ ni wọ́n rà pẹ́lẹ́ lọ́dọ̀ rẹ ìwọ yìí kan náà ló bú àfa Abdul Ghani al-Abtawi rahimahullahu ta'ala sọ ọmọ burúkú tó sọ Abdul Ghani àbùtó ọmọ yẹrù yẹn tó ṣe ẹni tó ti kú ló fi ń ṣe ẹ̀yẹ́njọ́ náà èyí ò náà bẹ́ẹ̀ o tó tún wá jáde sí ká àfa Kamil Abdulkarim ọ̀rọ̀ àkọ́kọ́ tó sọ pa àfa àkọ́kọ́ tó kọ́kọ́ sọ ọ̀ ń sọ̀rọ̀ yìí torí àwọn tó ní àwọn wo ló ń sọ bàbá tó bí àfa ló ń sọ ni àbí àwọn bí Khalifa Adabiyya tó gbọ́ àwọn àfa àwa aládàbíyà àwọn wo ló ń sọ gan lọ́nà sí ọ̀rọ̀ sí pé torí àwọn tó ní kí ló fẹ́ ṣe fún àwọn tó ní kí ni tó jẹ́ kí ni tó dá kí ni tó dánú ayé kí ni tó ní tó fẹ́ fi ṣe fún àwọn tó ní tálẹ̀ gbẹ̀rẹ̀ nù bá àwọn tó dákọ̀ àbí tálẹ̀ gbẹ̀ bàbá tó bí ọ nínú àwọn tó dákọ̀ ni tó fi rọ̀ sálà rọ̀rọ̀ burúkú bá al-kalam as-sahih tó fi ránṣẹ́ rẹ̀ láti orí Khalifatul Adabiyya tó fi débi tó dé nígbà tí Ustaz Kamil Abdulkarim sọ̀rọ̀ tán ṣebí máa ń fàlú ti sọ̀rọ̀ sórí kọ́nà sásà Adabiyya abúrúkẹ́ nìkan sọ̀rọ̀ a máa ti mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ yín tí Sheikh Adam sọ̀rọ̀ fún olórí ibú lọ́pọ̀ nù yín ẹ̀yin náà lẹ̀ sí tí ìdé kí ọmọ ọlọ́mọ nísìnyí ẹ̀ ń dájú wọn kọra wọn ẹ̀ ń dá àgbákòlẹ̀ lára ara wọn ẹ̀ ń retí káàtìbọ̀ tán bàbá tí yóò dà kò ní dà fún tó ṣeun àwọn Khalifa bí àwọn bàbá wa náà lọ́wọ́ di èèyàn yẹ̀yẹ́ lọ́wọ́ yín kọ́rọ̀ kan mọ́ ṣẹlẹ̀ èèyàn jáde ó gbé tẹ́ra jáde bí n tó sọ bá tẹ́yìn lọ́rọ̀ ẹgbẹ́ tẹ́ra ti ń jáde ẹ̀ka mọ́fàlú ti jáde ọkà tẹ́ra tiẹ̀ ẹnìkan kò gbé ebu ẹnìkan kò gbọ́n kankan máa rí pé kèsè pé Ustaz Kamil Abdulkarim yẹn gẹ́gẹ́ ló fẹ́ bá sọ̀rọ̀ tí èyí bá ṣe pé ọ̀fẹ́ tó fẹ́ instigate another issue bayna al-adabiyyin wal-markaziyyin èmi náà ń fẹ́lẹ́ yìí ṣe wọ́ọ̀nì fún ọ o ti sọ́ra kọ́kọ́ o ti sọ́lẹ̀ kejì ẹlẹ́kẹta lọ sọ yìí níjọ́ wọn bá tún bí ọ dáa ká ní bàbá tó bí ọ ló bá bí ọ tó jọmọ ọkọ tó sọ̀rọ̀ sí Khalifa Adabiyya àbọ̀ kan náà àfa wa
anybody nínú àwọn àfáà wa tún sọ̀rọ̀ ẹ̀yin lẹ́mọ̀ wà bára pẹ́ ní ìmọ̀ tẹ́ bá dẹ̀ sọ̀rọ̀ táwọn yẹn bá ṣe refutation ẹ sọ dé pé ẹ sọ dàsà sí. That is number one. Number two, ọwọ́ awosùn wọ́n pe Kamil Abdulkareem Ustaz Kamil Abdulkareem ní ọmọ àlè tó ìmọ̀ bó ṣe wọ àlìjẹ́nà pẹ̀lú tó yún lórí tó sọ nínú ṣẹ̀ríà nígbà tó ṣe yí ọ orin náà lọ́mọ kọ́ kí gbogbo tó lọ sẹ́nu ọlọ́kọrin náà ni orin múrù kéṣì tí irun kíkọ́ wá ń bẹnu táàfin pẹ̀yìn láàfa nígbà tó sọ̀rọ̀ ọwọ́ pè ní ọmọ àlè ni ìyá tó bí gangan ló bùn ló sì kọ́sùfù sí náà fún ìyá tó bí àfa gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ ló sì kọ́sùfù sí náà fún ìyá tó bí àfa gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ ló ń pè lóníṣìnà ó sì mọ tí alukurani sọ pẹ̀lú ẹni tó bá pe almoxin tó pe moxin náà ní oníṣìnà ìmọ̀ bó ṣe fẹ́ wo àlìjẹ́nà ọ̀dá mi lójú torí ẹ̀ máa wò pa àlìjẹ́nà àbí sáré àbí bá ń gbáwájú ọlọ́run bí eré ni bí eré lẹ̀ máa ń pè mọ́ kí ó tó ṣe tọ́n síbẹ̀síbẹ̀ tó ń tẹ́kẹ̀rẹ̀ ó ya olórí burúkú yẹn ni ó wo sùn ó pè yẹn ní ọmọ àlè tí ọmọ àlè ti bíbí lọ sọ ni àbọ̀ màlè títọ́ tó bá jẹ́ pé ọmọ àlè ti títọ́ ni kò sí ìgbà téèyàn bá sọ̀rọ̀ tí ó dàgbọ́ yẹ jamhur àbí ẹ̀sìn rú tí mo lánàá ṣe kàmáà dín òní jáde kò sí lọ wádìí tàn lájàgbà bàbá èsì òpè tán máa lájàgbà ní ládàbí wọn ní ládàbí wọn dàrú kì í ṣe pé kí n tí wọn torí rẹ jà fọ dàrú kì í ṣe pé kẹsìn dàrú kì í ṣe pé kí àdọ́ yé dàrú kì í ṣe pé kójú mọ́ dàrú bí wọ́n ṣe ń ṣe la ṣeun bí wọ́n ṣe ń ṣe ló ń kálukú náà ṣeun ó ti pẹ́ tó ń kálukú ń dákẹ́ àmì ẹ̀mọ́ rí àwọn àdàbí yóò bí ó pè nígbà kan àbí wọn mọ tí wọ́n ń ṣe àbí bẹ́ẹ̀ kọ́ èèyàn wá jáde ṣàlàyé the first ọkọ̀ sọ ni pé ọmọ àlè ni tó fún tó sọ wọn o ọlọ́run ò ní bun àfa Kamil Abdulkareem ní sùúrù láì mọ́ bí ọlọ́kọ̀tù ọlọ́sọ nítorí sọ wọn lọ sọ nkọ́tù pé mo gáfà lè ní ó sì ti mẹ́yìn la kẹ́ ẹ mọ̀ pèèyàn lọ́mọ àlè kò sí ẹni tẹ́lẹ̀ pé lọ́mọ àlè bọ́dọ̀ bá ṣẹlẹ̀ ọmọ àlè bí ọmọ kìí sọ ọmọ ẹbẹ̀ ń kìí sọ ọmọ ìlú kìí sọ ọmọ ìyá rẹ̀ kìí sọ ọmọ bàbá rẹ̀ lẹ́yìn tí ìgbà tí wọ́n fẹ́ yà yín igi wọn ò dá wa lójú abá àti ìdá ìdí bá kéré ní ààrẹ ní sọ̀tàn anybody ọmọ àlè téèyàn bá ti bá ń sọ̀rọ̀ báyìí bẹ́ẹ̀ sì ba ṣàkíyà rẹ̀ tẹ́ ba reputation rẹ̀ tẹ́ ba image rẹ̀ tẹ́ sì bá jẹ́ legitimacy charge bẹ́ẹ̀ sì sọ ní legitimacy charge lẹ́mọ̀ sáré èyí ò bá wọn. ẹlẹ́ẹ̀kejì ó pàfà lórí burú kí ló fi jẹ́ olórí burúkú kí ló fi jẹ́ olórí burúkú kí ló fi jẹ́ olórí burúkú ṣé àfà lórí burúkú ni àbíwọ gbogbo yín ẹ wàá sásá bẹ́ẹ̀ mùdírì ẹ fẹ́ mọ̀ fi dá fìtínà ẹ fẹ́ mọ̀ fi wá ẹ fẹ́ mọ̀ kí Facebook mọ̀ fi sanwó fún yín ẹ wàá bẹ̀rẹ̀ fìtínà jẹ́ ń sọ fún ọ ìwọ gẹ́gẹ́ lórí burúkú èmi kọ́ mi tó ẹbẹ̀ anabi Muhammad ni o sallallahu alayhi wa alihi wa sallam anabi Muhammad bin Abdullah sallallahu alayhi wa sallam lórí burúkú jẹ́ ń sọ fún ọ anabi ni sharru nas inda Allah yawm al-qiyamah sharru nas inda Allah yawm al-qiyamah man taraka an-nas ittiqa'a sharrihi ẹni tó ya olórí burúkú jù lọ́dọ̀ Ọlọ́run láyé àti lálkìyàmà òun lẹni táyé bá pàtì torí orí burúkú tí ń bẹ lọ́wọ́ rẹ̀ torí orí burúkú tí ń bẹ lọ́wọ́ rẹ̀ nígbà tó ń parí ọ̀rọ̀ onítọ̀ bá mú bá tẹ̀sẹ̀ tó ń tẹ̀ tó ń bá fi lé ọba mú jáde sí Kamil Abdulkareem yóò gbàgbé pé òun gé àṣàṣì náà ni kò sẹ́kọ̀ọ́ kò sí bẹ̀rù Ọlọ́run kò sí mọ̀ kò sí ládàbí kò sí tẹríba èyí tí wọ́n wá sọ ìtọ́jú pé ìwọ gan lọ máa létí tó ń jọ òní Sheikh Adam sọ́dọ̀ sọ̀rọ̀ tani Sheikh Adam polówó àṣàṣì sí rí tani Sheikh Adam polówó àlìkìyàmọ̀ sí rí tani Sheikh Adam sọ fún ní kó rí bú ọ̀bà rí ẹ̀yin náà lẹ́mọ̀ sọ ẹ mọ̀ gbogbo sí ayé táyọ̀ mọ̀ fi dáwùtù bí bẹ Sheikh Adam àbí mímọ̀ Sheikh Adam gbèsè ayé yín gan ọjọ́ ti Sheikh Adam ògùn yín náà ni kí lẹ fà tó fi jẹ́ pé ọ̀rọ̀ polówó àlìkìyàmọ̀ sí yàn náà ló kù tẹ̀ mọ́ ṣe bí kẹ́ polówó àlìkìyàmọ̀ bí kẹ́ lẹ́yìn ọ̀yà wèrè bí kẹ́ lẹ́yìn orin lọ bẹ̀yàn gbàgbé tí ó kéé èkó sàránù ọba yàn gbogbo tẹ̀ mọ́ sẹ́nu ni bí n tẹ́ ike bá da yín lójú ẹ jáde ẹ jẹ́ kó da yín lójú ẹ fún pé ẹranko gidi iná ni ọ ẹranko gidi iná ni ọ èyí tẹ́mi ọ sọ èyí tó sọ ni ọmọ ọlọ́mọ ti sọ ẹ pàdé kóòtù níbi ó ti jọ́ máa rè bí ìyá rẹ̀ ló ṣe sí náà ni bí bàbá rẹ̀ ló gbé bàbá rẹ̀ ló ṣe sí nǹkan tó síyàwó ni bí ìyá rẹ̀ lọ gbé ọmọ ọlọ́mọ wá fún bàbá rẹ̀ ní insha Allah jọmọ nẹ́tíwọ̀kì wọn ló fà. ọ̀rọ̀ mọ̀ ni wọ́n jọ ń sọ ọ̀rọ̀ mọ̀ ni kó wá jọ ń sọ tí wọn náà bá mọ̀ tó dọ́ lójú jáde kọ́ sọ èwo lè pè èwo lórí ibú ni ọ́ èwo lọ́ máa lè ní ọ́ èwo ni alẹ́ ní kọ́ mọ́ ní mọ̀mọ́ èwo ni alẹ́ ní ọmọ ìjìmọ̀ gbogbo ọ̀rọ̀ rádaràdá nítorí ọmọ tọmọ sọnù. Lastly láyé rẹ ní sọ yìí láyé rẹ Ibrahim orílẹ̀ àbí kí wọ́n ń pè ọ́ tó sọ tó ẹnìkan nu wa àbí ẹnìkan nu àdàbí yìí tẹ́jọ nọ́rọ̀ ọjọ́ pé n tó kù òun ni kẹ́ mọ̀ sọ̀rọ̀ sí Khalifat Adabiya àbí kẹ́ mọ̀ sọ̀rọ̀ sáwọn àgbàgbà Adabiya àbí kẹ́ mọ̀ rẹ́ni bọ̀dì sílé man lam yu'addibuhu ilmuhu sawfa yu'addabu fi sijni gbogbo ẹni tí ìmọ̀ ẹ̀rọ bá ti fún lẹ́kọ̀ọ́ tó bá dé ẹ̀wọ̀n yóò lẹ́kọ̀ọ́
nígbà sọtán àrùbọ náà mo wá ní pé nínú tírà báyìí nínú nǹkan báyìí nínú nǹkan báyìí lórí àròyé lásán náà ni àròyé lásán kẹ̀kẹ́ máa parọ́ kẹ́ máa táwọn èèyàn ẹ̀kọ́ tó yẹ kẹ́ ní ẹ̀ níní ẹ̀kọ́ tó yẹ kẹ́ ní tí wàá pé olúwa yìí náà jẹ́ ọmọ inú ìlú àmọ́ báwọn bàbá wa ṣe rí gbogbo tàṣe náà wọ́n mọ̀ rẹ̀ àbí wọ́n kọ́ yín nínú ọgbà amẹ́ríkà sí wọ́n mọ̀ pé ilẹ̀ ìjà mọ̀gá fàlì fúnra yín torí pé ẹ fẹ́ lóko torí pé ẹ fẹ́ gba sáà torí pé ẹ fẹ́ máa ya fọ́tò bí ọmọ rẹ níwájú àwọn àfáà yín ẹ máa wùwà bí wèrè ẹ máa wùwà bí wèrè kìrìkìtàn láyé anybody láyé yín ẹ pàtó sọ fún yín níjọ́ tọ́rọ̀ bá tún ṣẹlẹ̀ pẹ̀lú ẹnìkan tẹ́ tó lọ dákọ̀ àfáàgbà àbẹ́ dákọ̀ àlẹ́jà àbẹ́ kàlífà bí ọ̀kánà àgbà fà wa tẹ́ pàwọn olókùn tẹ́ mọ̀ mú ṣeré ẹ sì orí ibú tí ò ní lẹ́gbẹ́njọ́ náà insha Allahu ta'ala insha Allahu ta'ala àwọn ọmọ kankan o àwọn ọmọ kankan yìí náà sì mọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ irú yín báyìí náà sì máa ń pè wá àwọn wo gan ní kírun lẹ́yìn rẹ̀ òun fi síhìrù òun fi ń ṣe fáàrí ó gbẹ́yìn tẹ́ ẹ̀ nírun pa kò sí irun kankan tẹ́ ní lẹ́yìn rẹ̀ ẹlẹ́bọ ológun alásàsí elépè ní àfáà tẹ́ ń kírun lẹ́yìn rẹ̀ ẹlẹ́bọ wọ́n sọ̀rọ̀ àfáà wọ́n sọ̀rọ̀ ọmọ ó ti rí pé tàbá kó bàtà jáde ọgbàgbé tó ké yóò gbàgbé tó ké kọ́ ìwọ wájú ọlọ́run là ń ṣe iná lànà tó àbánabí lẹ́bí àwọn àìnà ilẹ̀ ìgbà ìwọ́jú ọlọ́run wọlé ní Kùránì wọ́n lè sọ sí kankan sẹ́yẹ̀ ìwọ́ tí kan ṣe tó lajú táyà ń wọ láwòsókún tó wọra ìláwò rẹ̀ ni ó gbẹ̀yìn tẹ́ jágbàlagbà ẹ kìlọ̀ fún ó ti sọ Ustaz Kamil Abdul tó ti sọ pé ká pé ní tóun sọ yìí ló bá rú ọ lójú jáde ká ṣe dìbéètì ẹ ṣe dìbéètì mọ̀nà ẹ ṣe dìbéètì ń gbọ́ pé wọ́n ní ọ̀kan náà yé kan bí wèrè kan tóun máa ń jẹ gbèsè kí lóde báyìí tí wọ́n rò bóun náwó kájú ẹ̀ bàbá àbí kí wọ́n ń pè ń gbọ́ wọn lòun náà fi Ibrahim wé Khalifa Adabiya ọmọ ìlàgbà o fi wé Khalifa Adabiya níbi kíni sẹ́ńbi agbègbè àṣàṣì ni ojú Khalifa Adabiya lọ ìlú Khalifa Adabiya ẹ báyìí lẹ́yìn àgbọ̀mọ̀jẹ̀dí táyà bá kọ́ wọn mọ́ pa nínú oògùn wọn lẹ́nìkan tí wọ́n ṣe pé lẹ́tà ìlú bàjẹ́ wọn lẹ́nìkan tá gbà kó ṣe ẹ̀yin náà lẹ́mọ̀ gbogbo ẹ̀ lẹ́yìn eléyìí ẹnu bá tó bí dáa wọ́n sọ̀rọ̀ alájẹ́ àgbà ránṣẹ́ sí Khalifa Adabiya sọ̀rọ̀ wọn láyìí dá wọ́n bá tó bí dáa sọ̀rọ̀ Khalifa láyìí dá èyàn ń ṣe program bí over 1 hour ń mú tíra wá everybody ẹsẹ̀ sì sọ gbogbo àwọn tí ń gbọ́ wá di òpè sórí àwọn èèyàn wá pé ní àwọn èèyàn wá mọ̀ tí ń ṣẹlẹ̀ ní àwọn tí ò gbọ́ lárúbá gan wọ́n ń ṣe research wọ́n ń bí gbogbo wọ́n ń ṣe research pé kí ni ń ṣẹlẹ̀ tó kálukú náà sì mọ̀ nígbà níparí Ustaz Kamil Abdul Karim ràn wọlá iṣẹ́ tí bàbá tó bí yín tó ṣe lórí gbogbo ọ̀pọ̀lọpọ̀ ọdún wa báyìí ta kọ́ ìmọ̀ ta gba ìmọ̀ lẹ́nu wọn ta kọ́ ìmọ̀ ta gba ìmọ̀ lẹ́nu wọn àti gbogbo àwọn tó jù wá lọ táwọn náà tó ké lọ́dọ̀ àwọn tí bàbá yẹn kọ́ Ọlọ́run ní dàn lámàrí yín irú ọ̀tá ò sì ní ṣẹ lórí yín lójú ayé àti lójú ọ̀run irú ọ̀tá ò ní ṣẹ lórí yín ẹ ní sí orí ibú àgbákò ò ní ṣe yín ìmọ̀ wọn máa lékún sí ni ìmọ̀ yóò máa lékún sí yóò máa lékún sí yóò máa lékún sí yóò máa lékún sí ni bi taqwa was sadad wal istiqama tí wọ́n máa ní bẹ̀rù Ọlọ́run nu tí wọ́n máa ní istiqama nu tí wọ́n sì tún máa ní àlùbáríkà nu insha Allahu ta'ala 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 mo dó báyìí náà assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.